أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها وأشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Mo kí Ọlọ́run látara gbogbo tí Ọlọ́run bá dá wípé a kú dídá àsìkò yìí àsìkò ayé ibi tí ẹnì kọ̀ọ̀kan ajá bá wà kí Ọlọ́run bá kó wọ́n ṣàì ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ká pàdé aburú kó wọ́n sì kó wa ọlá bíbí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nǹkan tí mo ní sọ jù lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí mo gbà lórí ọ̀rọ̀ court case sí Yunusa pé ìlú àti àwọn olóyè òun ló mọ nǹkan tó rí tó ń fi pè ẹjọ́, òun ló sì mọ nǹkan tó rí tó fi ń tari àwọn èèyàn káàkiri láti pé kí wọ́n lọ mọ bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri torí in tó ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa ni pé wọ́n ń hu ìwà gẹ́gẹ́ bí interpretation tiwa ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí tá a mọ̀ pé ní ìwà fìràpáwọ́nà tí àwọn kìrìsìtẹ́nì mọ̀ ní Fáráò tí yóò mọ̀ fi ojú ọ̀sán gba ara tí ó fi mọ̀ sọ fún àwọn èèyàn rẹ̀ pé Ọlọ́run lòun kò sí agbára tí òun ò ní, kò síbi tí òun lè lo agbára òun sí. Ṣùgbọ́n tó bá wá di ọwọ́ alẹ́ tí ó wá di ẹni tí ó mọ̀ da ojú bolẹ̀ kálẹ̀ káàkiri tí ó mọ̀ sọ pé òun gbà fọ́lọ́run pé Ọlọ́run ọba kan ṣoṣo náà ni. What is the essence pé kí agbásọ lára wa ní àníjà tí a wá dé kọ̀rọ̀ ká sọ pé kí èèyàn kan má bínú kó gba omi tó fẹ́ mọ̀ wọ̀ sí ọ̀nà ara rẹ̀. Misinterpretation bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń ṣe tó pé a máa ṣe ara wa gbọ́ gidigidi gan bó ìṣerí lára kálukú ló yàtọ̀ síra wọn. Ọ̀kan nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ kẹ́jẹ́ ká lọ rí mọ̀ ni pé mo kọ́ ẹ̀kọ́ kan lára bàbá tó bí mi nígbà tí wọ́n fi ń ṣe òṣèlú. Kódà níjọ́ náà nígbà tí mo rí àpẹẹrẹ kìíní yẹn mo wà l'Abuja mo wá ń pe ilé unfortunately nọ́mbà yẹn kò wá wọlé. Kí lẹ̀ nǹkan tí mo rí nígbà náà nígbà mo fi tẹ̀lé àwọn olóṣèlú lọ sí Abuja nígbà mo fi fẹ́ launch AC. Mo mọ̀ wípé nígbà náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọn pé bàbá kásùdùdù wọ́n mọ̀ sọ fún wọn pé kásùdùdù. So àwọn ẹlòmíì tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ pé kí ni nǹkan tán gbà lérò pẹ̀lú kásùdùdù, ìyẹn ni pé ká ṣe ọ̀kan kásùdìdì bí Osusu ọwọ̀. A bá ṣe ra wa gẹ́gẹ́ bí Osusu ọwọ̀ ó di dandan yóò ṣòro kẹ́nìkan tó dé kó sọ pé òun mú odidi ọwọ̀ kókó òun fẹ́ kàn, ṣùgbọ́n tá a bá yára wa lọ́tọ̀ọ̀tọ̀ òun lè mọ ìríra wa mú ní ẹyọ kọ̀ọ̀kan tí wọ́n sì mọ̀ ṣe oríṣiríṣi wọn pẹ̀lú wa. That is exactly what is happening pẹ̀lú situation tó wà ní Ògbómọ̀ṣọ́. À ń jẹ́ kí ẹ̀yin tí ẹ wà lọ́nà jíjìn pàtàkì jùlọ kámọ̀ lè sọ̀rọ̀ jíjìn bí irú ẹ̀yin tẹ wà ní ìlú òyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣẹ̀rí àwa tá wà ní Nàìjíríà náà tá wà ní takété Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ láti orí àwa tá wà ní Ìbàdàn, tá wà l'Ékòó, tá wà l'Óṣogbo, tá wà n'Ílọrin, tá fi wọ́n wọ Jẹ́bà lọ, tá fi wọ́n wọ north lọ deep north, Sokoto, Jos, Kaduna, Gombe, Maiduguri. Ọ̀rọ̀ yìí ò lè yé yín dáadáa tí ẹ bá jókòó tí wọ́n ní tẹ́ bá sì jókòó láti pé kẹ́ ṣe ìwádìí tó yẹ kó ṣe. Mentality gbogbo wa ní ìsọ ẹ̀ka lè mọ̀ pé ṣé ìlú ló ń parọ́ mọ́ Yunusa ni àbí bọ́rọ̀ rẹ̀ ti ṣe rí gangan nìyẹn. Mo ṣe béèrè kíní kan lénìí nígbà tí èmi pẹ̀lú ará mi kan tá jọ jókòó ní àárọ̀ ìtàjọ sọ ọ̀rọ̀ yẹn kọ́ mi ní ó kọ mí lóminú púpọ̀ ó sì tún kọ ẹni tá jọ sọ̀rọ̀ náà ó kọ lóminú púpọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí àwọn àlejò tí Yunusa gbé wọ ìlú Ògbómọ̀ṣọ́
tí wọ́n bá lọ sí acclaimed mọ́sálásí tó ń kọ́ abẹ́rádìs iléèwé tó ń kó ẹwọ́ bí nínú iléèwé yẹn ṣe tóbi tó àtúnwà sọ pé kódà ibi tí Ọlọ́run gbé ti bá wa mú àwọn tí wọ́n náwó lórí Yunusa ti gbé nǹkan táwọn gan náà tí ìran wọn gbé kalẹ̀ rí tí ó sì máa jẹ́ ìtàn lé wọn lórí wípé àwọn làwọn sponsor Yunusa láti máa ṣe tó wù pẹ̀lú Ògbómọ̀ṣọ́ láì ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ó tún wá gbé nǹkan táwọn tán jọmọ Ògbómọ̀ṣọ́ gan ò rí ṣe tí wọ́n bá gbẹ́sẹ̀ lé ní ìsìn tán bá láwọn fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe Yunusa máa fi hàn wọ́n pé èmi ni mo fi ọ̀nà ni mo fi mọ̀ yín ẹ wò mọ́ èmi ni mo kọ́kọ́ ni so nínú àwọn ọlọ́lá àdúgbò náà tẹ́ bá fẹ́ mọ̀ pé ara yín lọ́lọ́lá àdúgbò ní ìsìn nínú ọmọ tí ò ní kankan tí wọ́n fi mọ́tò gbé wá tó pé mọ́tò òun náà ní uf lẹ́yìn àmọ́ torí pé ẹ ò fẹ́ lọ síwájú ìlú inú bínú ara ẹni tá ń bá kálẹ̀ káàkiri nílùú ìlú ó jí kẹ́ lọ rí mú àjèjì ẹ ti sọ́ di nǹkan mọ́ ẹ lọ́wọ́ tó fi wá wúlò jù àwọn ọmọ tẹ́ bí lọ ẹ wọnú yàrá yín kẹ́ lọ rí dá oorun sùn ẹ pé àwọn ọmọ yín kẹ́ mú wọn lọ síbi skul tí Yunusa ń kọ́ kẹ́ sọ pé tí Yunusa gbé kalẹ̀ ni káwọn ọmọ yín wá máa bí ní ẹbí dáàdì adúrúbẹ́ iná ṣe lówó tó kílẹ̀ gbé kalẹ̀ tẹ́ fi kalẹ̀ fún Ògbómọ̀ṣọ́ láti fantastic job but ibi tí mò ń lọ níbí ni pé ẹ wo adúrú àwọn èèyàn tí ń gbé wọ̀lú pé kán wá wọn tó ń ṣe kán wá wọn tó ń ṣe ṣé lójú ogun náà bí ṣe ń ja ogun pẹ̀lú ìlú tó wọ́n bá mọ̀ lógun àwa mọ̀ lógun ṣé lójú ogun náà tó gbé ti ń ja ogun náà ló ti ń rí meat pie tà ló ti ń rí zobo tà ló ti ń rí minerals tà ló ti ń rí contract ṣe tí fi ń lọ sí umura tí umura yẹn tó yẹn fi ń ṣẹ́kù tí fi ń kọ́rù nǹkan tí ń kọ́ sí báwọn kan náà ń sponsor rẹ̀ ẹ jẹ́ ká bí wọ́n lérè bí owó tí wọ́n fún ọmọ ọ̀dọ̀ rere tí wọ́n fún owó kú iṣẹ́ tí kíni ti pé bó ṣe ń dàlú Ògbómọ̀ṣọ́ àbí bó ṣe gbìyànjú láti pé kọ́ dàlú Ògbómọ̀ṣọ́ àbí bó ṣe fẹ́ lọ Ògbómọ̀ṣọ́ nínú base láti fẹ́ dá wàhálà alẹ́ nílẹ̀ Yorùbá bó ṣe fẹ́ dá ìjà ẹ̀sìn kalẹ̀ láàrin ara wa tó yẹ pé we are trying to protect this láti pé kíkíní kí Ògbómọ̀ṣọ́ kọ́ mọ́ gba orúkọ burúkú nígbà tí àwọn Fúlàní tán fi gbalẹ̀ kálẹ̀ káàkiri sí Ògbómọ̀ṣọ́ náà wọ̀ tán tó wọ Ògbómọ̀ṣọ́ tó yẹ pé wọ́n mú ìdá wọn tán kìbọ̀ mi fún wọn tó yẹ pé Ògbómọ̀ṣọ́ lọ gbalẹ̀ Yorùbá lẹ̀ based on history a ò gbé ìyẹ́ sápá ká mọ̀ fi fò báyìí sókè ká mọ̀ sọ pé àtúbà àjùbáyìí lọ ni tó fi jẹ́ pé àwọn nǹkan tó mọ̀ tó nǹkan tó fi ń pera wọn ní nǹkan nílẹ̀ Yorùbá pátápátá a ò gbé ìyẹ́ sápá ká mọ̀ fi fò kálẹ̀ káàkiri pé ń ta tó ń ta jùlọ nìyí bọ̀ síbẹ̀síbẹ̀ tí káwa kájọ wa bira wa léèrè ni pé ṣé ní tòótọ́ l'Ògbómọ̀ṣọ́ gba ilẹ̀ Yorùbá lẹ̀ àbí kò gbalẹ̀ Yorùbá lẹ̀ tí ó bá jẹ́ pé ní tòótọ́ l'Ògbómọ̀ṣọ́ bá gbalẹ̀ Yorùbá lẹ̀ táwọn Fúlàní ọ̀bá rí bí wọlé ṣé n tí Yunusa ń ṣe ní ìsìn sí kò ti ṣó wípé wọ́n ti ń penetrate láti wọ́n fẹ́ lo ilẹ̀ Yorùbá láti wọ́n fẹ́ lo Ògbómọ̀ṣọ́ láti fẹ́ penetrate wọ ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Haúsá ń bẹ̀ yẹn ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Ìgbò ẹ̀yin tẹ́ wà ní kíní káàkiri ẹ̀ wọ́n á ń wo níwo wípé ọmọ ọlọ́mọ ló gòkè tí wọ́n fẹ́ rí bọ̀ ẹ̀yin tẹ́ tún wà nílùú Ìgbò ẹ̀yin náà tún wá ń wo níwo wípé bóyá wọn ò fẹ́ lọ síwájú fún nítorí bó ti ní PhD tó dẹ̀ wà questionable PhD tó wà questionable now ibi tí mo ń lọ ní ibi ni pé ó wá kó àwọn èèyàn wá láti pé kán wá mọ orú nǹkan tó lọ́n ṣe fún Ògbómọ̀ṣọ́ tí àwọn olówó Ògbómọ̀ṣọ́ ọ̀ọ́bí yín gbogbo yín kò sí tó ní tí Yunusa ní ojú tí yín àwọn ọmọ yín ò ní tí Yunusa ní ẹ̀yẹ gangan àtọ́lá yín àti ń tẹ́lẹ̀ gbẹ́kẹ̀lé tẹ́ ń pé ìkíníkan ní mi èmi mọ́ sọ́wọ́ kẹ́lẹ́ ọ̀ọ́bí yín ẹ ò nírú tí Yunusa ní ojú tí yín gbogbo yín pátápátá àti tẹ́lẹ̀ nínú ìsìn ó play yín ó scam yín ó play yín ó sọ yín dẹrú ẹ̀ ó play yín ó scam yín ó sọ yín dẹrú ẹ̀ Ògbómọ̀ṣọ́ wá lọ rí di tí wọ́n wá rí tó jẹ́ òdodo tí wọ́n wá lè sọ mọ́ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá pátápátá àwa di alábòsí lábẹ́ ọ̀rọ̀ yìí gbogbo ní mi ò dẹ́nì kankan kò torí pé kò tí sí kankan ní ìtí rí kankan tó ti jáde tó ti sọ pé ọmọ yìí ò ṣe dáa wọ́n a mọ̀ pẹ́ gànà ẹ̀yẹn tó bá rí báyìí ẹ jáde kẹ mú òfin jáde kẹ pé tó ṣe ní ébò ń ló láyà ní ìsinsin sọ pé kápá lágbájá kápá làkásègbè tó nígbà tó bá dárúkọ ni ẹni tó bá rósù lẹ́yìn ìgbà tó bá lò rósù lẹ́yìn ẹnìkan ó kè ṣe tí sultan bá wà lórí àìsàn tí sultan bá wà lórí àìsàn tí ó bá dákọ̀ kódà kó ṣe pé pa rẹ̀ lọ bá wí kí ló ṣe déédé pẹ̀lú pé sultan lọ sọ pé wọ́n rósù ló ń sọ pé ẹni tó bá tó sọ pé wọ́n bá tó ṣe lẹ́yìn rẹ̀
mentality rẹ̀ ibi tó ṣe wá gbọ̀dé báwo bá ṣe kí ẹni wọ́n install yẹn láago kan wọ́n tún wá install ẹlòmí ní aago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá àwọn ta ló install ta láago kan àwọn ta ló install ta láago mẹ́wàá kí ni kan tán rí tán fi install ta láago mẹ́wàá kí ni kan tán gẹ̀ẹ́nà ta láago kan kí ni kan tán rí tán fi install ẹ̀ tán install ẹ̀ ní aago kọjá ìṣẹ́jú mẹ́wàá tó fi wá di pé alákọ̀ọ́kọ́ tẹ kọ́kọ́ ṣe èyí lẹ́yìn install alákọ̀ọ́kọ́ ẹ pàtẹ́wọ́ sí ẹ wá install lẹ́ẹ̀kejì ẹ wá install ẹ̀tẹ́ ní kálọ̀rì pa ṣé wọ́n máa install èyàn torí pé kálọ̀rì pa ní kílẹ̀ install rẹ̀ fún tẹ́kọ́ torí pé ńgbà tẹ wá install ẹ̀tẹ́ ní kálọ̀rì pa kílẹ̀ mí pẹ̀lú ẹ̀ àwọn ta ní install tán install èyàn àwọn ilé òní fìyàn jẹ ipò ìgbélágbájá bá ẹ̀jẹ̀ ipò ní kọ̀ dáhùn náà lójúlójú kọ́ lọ́rí bring the video yẹn down now but àwa ti ní lọ́wọ́ torí nǹkan tó ṣe é fi àwọn SSS ní lọ́jọ́ iwájú tánbá láwọn òṣìṣẹ́ ní ìsìn Ọlọ́run gbé àwọn tó ń ṣiṣẹ́ dìde nígbàtí èèyàn sọ fún pé à ń jókòó lórí gunpowder tẹ wá fojú fòdá tí lọ́ba níkà wá sọ pé a lọ sí mọ́sálásí o a fẹ́ lu mọ́sálásí wa o a fẹ́ lọ rí ṣe wáàzí àwẹ̀ nínú rẹ̀ o a lò níjọba ẹ̀ a lò lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan tẹ wá torí rẹ̀ tẹ wá fi wá pé kí wọ́n fi áńkọ́pù kan wá gbé lọ́ba níkà nílé I didn't say more than this ẹwà wọn kàtẹ́ fẹ́ wé lọ́mọ lẹ́sẹ̀ pé torí pé mo sọ pé nìkan wà láti Cairo kí ní kankan ẹni tó nímọ̀ láti Cairo alẹ́ni tó nímọ̀ láti Cairo náà sí Imam Tajudeen ò nímọ̀ láti Cairo in and out Imam Tajudeen ní lọ́wọ́ and we still have more like that nílùú Ògbómọ̀ṣọ́ ta lo eléyìí tàbí prank ara lọ àtàbí sọ pé ẹni kan lórí gbé áńkọ̀ kan lórí gbé sí mi lọ́wọ́ kan gbé mi kan lórí tí mo ẹ̀ látàrí irú ọ̀rọ̀ yìí nìsí fóònù mi ṣoṣù mẹ́jọ gbogbo bóyá sí lọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹ ò rí evidence ẹyọ kan mú jáde lé mi lórí wípé ohun tó fi show wípé bóyá mo ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn terrorist tàbí nǹkan kan tó lè bàlú Nàìjíríà jẹ́ dépòdépò pé yóò fi wáyé kó fẹ́ ba Ògbómọ̀ṣọ́ jẹ́ sọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ṣé kò ba Ògbómọ̀ṣọ́ jẹ́ kò balẹ̀ Yorùbá jẹ́ ṣé kò ba Nàìjíríà náà jẹ́ ṣé kò bá jẹ́ tí gbogbo èèyàn afá tẹ́ ìrọ̀rọ̀ sọ ó wá jẹ́ pé tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ ó dìgbà tán bá ti sọ̀rọ̀ tó bá ti lórí affect afá yín afá tiwa náà ni àmọ́ ẹ má fi ìfẹ́ nú ẹ má fi mọ́ ṣe nǹkan tẹ́ máa ń ṣe ìfẹ́ nú ẹ má fi ṣe àwọn nǹkan tí ẹ bá ń ṣe mọ́ afá tiwa ni wọ́n ẹ wá ṣe títí ẹ wá fi ìfẹ́ nú yìí ẹ wá fi hàn ẹlọ́rẹ̀ fi ìfẹ́nú yìí ẹlọ́rẹ̀ fi hàn wọ́n ipé ìfẹ́nú lẹ́ ń ṣe ẹ wá fi hàn wá ìgbà náà lẹ́wàá mọ́ sọ pé wàláhì wọ́n ti mọ̀ pé kìí sọmọ rí wàláhì ẹnìkan àṣíbẹ̀ ló ṣe l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yìn ará Ògbómọ̀ṣọ́ ìgbà tó sọ̀rọ̀ mọ́ bá àwọn àfáà ilẹ̀ tó sọ pé ẹ̀yìn ará Ògbómọ̀ṣọ́ ẹ̀kọ́ àmúmọ́ra àṣàbòsílẹ̀ yìí náà ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́fi sọ pé kò sí nǹkan kan ọmọ dáadáa ni ọmọ rẹ̀ ni àwa sọ pé kìí sọmọ rí àwa sọ pé kìí sọmọ wa ẹ̀yin náà wọ́n ẹ̀sẹ̀ wọ́n rí ní ìsìn pé kìí sọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀wọ́n ẹ̀sẹ̀ wọ́n rí nǹkan tí wọ́n wí lórí rẹ̀ we just have to be honest to ourselves Ògbómọ̀ṣọ́ problem ta nílò Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ wà lóde ẹ̀rẹ́ náà kó bá wa nílò Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ wà lóde torí pé gbogbo nǹkan tẹ́ sọ ní ìsìn kò ní effect kankan lórí Ògbómọ̀ṣọ́ wọn ní ìsìn torí pé ẹ ti kanrin mọ́ lápá àwọn tó sì wà lógbómọ̀ tó wà lẹ́yìn ìlú lẹ́yìn odi àwọn náà náà fún lágbára láti kọ́kọ́ mọ́ lo gbogbo nǹkan tó fẹ́ lò lé wa lórí ẹ̀yin náà lẹ padà wá mú kábíyèsí wa ọba wa tẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ yẹyẹ rẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ kéré rẹ̀ tẹ́sìn sẹ́yìn òsì nígbà pé kékeré títí yín ẹ ò rí wá àti tẹ́lẹ̀ ṣe láti fi block ẹnìkan pé nǹkan báyìí tí wọ́n ṣe kódà nǹkan báyìí tí wọ́n ṣe ọ̀dá ẹ wúrú nǹkan tí mufti Ìwó tó ṣe náà ẹ wá dúdú bó ṣe condemn ọba Ògbómọ̀ṣọ́ ó tún wá kò tó lọ rí condemn níbo mi ó tún jẹ́ pé ìlú Ògbómọ̀ṣọ́ gangan ló ti wá bá wọn wípé àwọn gbógun ti Ògbómọ̀ṣọ́ sultan lọ́wọ́ lórí ìjòkó yìí gbogbo bàtẹ́ bá wo fídíò ẹ̀ rí this guy was shivering wọn gan fúnra rẹ̀ ojú rẹ̀ kéré níbi tó jókòó sí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ wá lọ rí gbin kan sí níkùn ẹ wá ń gbin mọ́gbà ẹ wá ń gbin sí lórí láti pé kó fi dá wàhálà alẹ́ nílùú ẹ̀yin tẹ́sí wà nílùú òkèrè náà ẹ̀ẹ́dẹ́ wò wá nínú we need your support. This is high time we are calling out now. We need your support in any way at all. You just have to look out láti ọ̀tá ti bẹ̀rẹ̀ ní ìsẹ́ àwọn mélòó là ń pariwo lórí pé kí Nàìjíríà kí Ògbómọ̀ṣọ́ kó ṣe dáadáa náà gbogbo àwọn tó tún jókòó lẹ́yìn wa tó tún padà wá pariwo wọ́n ti lọ́ọ́dẹ́ fi peanut wọ́n ti fi bò wọ́n lójú àwọn tí wọn ò ní líbà okòrẹ́ jẹ́ tí wọn ò ní líbà okòrẹ́ ti jẹ́ agitation tí wọn ò ní líbà ìjàngbara tí wọn ò lẹ́mí ibi pípa tí wọn ò lẹ́mí káfọ́kàndé káfí ṣe nǹkan gbé nǹkan ta fẹ́ ṣe ní wọ́n ti fi tọ́rọ kọ́bọ̀ wọ́n ti fi bò wọ́n lójú
àwọn yìí kan náà ni wọ́n tún bẹ̀rẹ̀ sí máa lò lábẹ́nú pé ká mọ̀ búrú wa yìí tó pé ká mọ̀ kálíbà sọ kálíbà pa àṣẹ wọn. We will not keep short. Èmi ti sọ fún yín ní ìsìn pé èmi ní ìsìn I am fully on content creating ní ìsìn. Ẹ dákun ẹ máa bá mi wò, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, ẹ máa bá mi make comment. Tẹ́ bá dé ẹbú forí ara yín, tẹ́ bá ṣépè ẹ ṣépè forí ara yín. Èyí tára mi bá lè gbà máa wò yín níran, èyí tára mi ò bá lè gbà tó bá dọjọ́ iwájú àwọn tí ó bá mi gbé yín ó gbé yín. Èyí tẹ́ bá sọ̀rọ̀ anyhow, ẹni tí ó sọ̀rọ̀ lórí platform mi ní ó padà extract ẹ̀ jáde tí ó padà lo against ẹni tí ń lo against me. I will never stop you from insulting me lópin ìgbà tó bá yẹ pé tí Yunusa ò fi lọ. Lórí kí ni reels kan tí mo posti, mo rí ẹnìkan very fantastic person, I respect him a lot. Wallahi mo respect ẹ̀, ìjọ́ tí mo padà discover pé tí Yunusa lọ ṣe ìjọ́ náà ni mo ti ṣímọ̀ lẹ́yìn rẹ̀. Ọmọ ilé ọba ni, kìí ṣe pé ọmọ ilé ọba ordinary o, ọmọ ilé Láòyè ni ọba tí ń jẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn. For the fact pé ká tó bẹ̀rẹ̀, I want to believe it, mo fi like ẹni ẹ, I want to believe pé ká tó bẹ̀rẹ̀, ó jẹ́ nìkan tó yẹ pé òun náà ṣe ti Yunusa. Àmọ́ torí pé bàbá wa Gandhi ti jẹ, kò ti fall into the side ibi tó ń fẹ́ kó jẹ, ó wá padà sẹ́yìn Yunusa. Ó wá di tó yẹ pé tí ọba ṣe gbogbo right up tí ọba máa ṣe yóò máa ṣe against. Ó sọ̀rọ̀ nípa tèmi pé intellectually pé ìkọ̀yẹ́ káyẹ́ pé kán bá rú èmi tí wọ́n ti wà intellectually kí ní kàkí túnmọ̀ sí rúkọ báyìí tí mo ṣe lórí real. What is so different about myself? Saying my own opinion or saying something about my land. What is it? I remember one of the lawyers tó handle case àwọn opponents mi gbàtà fi wà ní court. Wallahi azim suma billahi la ilaha illa huwa. Mo fi aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam mo fi búra. Lawyer mi sì wà láyé pé tí kù but ẹni tájọ́ lọ pẹ̀lú rẹ̀ ọ̀kan nínú wa ó ti jáde láyé ní ìsàílérò. At office rẹ̀ gbàtàjú kò ní lọ́ba níkà. Ó ní gentleman, ó ní ẹ protect ọkùnrin yìí dáadáa. Ó ní this is the umar of our time. Wallahi azim. Wallahi. Ó ní this is the umar of our time. Ẹ protect ẹ̀ torí nínú àwọn tá a nídìí fún Ògbómọ̀ṣọ́ tó lè gba Ògbómọ̀ṣọ́ là inú wọn lọ́rọ̀ lárákùnrin yìí wà. I did not say my opinion on anything I'm saying. Gbogbo bàtẹ́ mi sọ pé mo sọ pé àwọn ọmọ ilé ọba support ọba àwọn ọlọ́bọ ọ̀ṣọ́ba kìí ṣe pé wọ́n yàdá sọ́ba wọn ṣe nǹkan kan. But mo fẹ́ kẹ́ lọ believe me pé wallahi ta'ala ṣe bí láìlẹ̀ lónìí tí gbogbo àwọn ọmọ ilé ọba tí wọ́n bá tọ̀ sójú kan náà tán bá sùúrù tán bá wà lójú kan náà wallahi ta'ala yóò sòrè lọ́sẹ̀ méjì. Mo fi Ọlọ́run bá búra fún yín gbogbo ẹnu mo fi sọ. Mo fi yìí rẹ̀ jẹ́jọ́ ọmọ ilé ọba kìí ṣe pé mi ò bẹ̀bẹ̀ o torí mi ò ṣẹ́ o. Kìí ṣe pé mo bẹ̀bẹ̀ o dábàá gbé ọmọ ẹ̀ ní bó ṣe ọmọ gbé ọ̀rọ̀ rẹ̀ pẹ́ náà mi ò gbé ọ̀rọ̀ mi padà o. I take action yín bẹnu tí mo tó pẹ́ support ọba ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ti mọ́bọ́n ti ṣe ń ṣe tẹ́jọ́ máa lé ọba tẹ́ ti mọ́bọ́n ti ṣe ń ṣe nígbà kábíyèsí àná tẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe nínú ìgboro kó tẹ́ jẹ́ pé kábíyèsí àná ọ̀ràn yín níṣẹ́ pé kẹlọ́ rí ṣe nǹkan kábíyèsí ta ló tó bẹ̀ láti kún fẹ́ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí but in ta gbé wọ́n ti tó Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lójú kó le kankan bó ṣe wáyé torí pé ojú tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín fi ń wo yàtọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àwa yìí jókòó pẹ̀lọpọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé ta bá jókòó tó pé a brainstorm lórí ara wa kájọ jókòó pé ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ ẹ jẹ́ kájọ gbé wò náà kí lẹ rò pé kí ní ìṣe òkìtẹ́ bá ní kí ní ìlè ṣe báyìí tí ọba wá ṣe báyìí kọ̀ náà ó lẹ́tún lè gbígbà tí ọba ṣe báyìí kọ̀ we are sitting down to discuss about ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bó o la ṣe lè ṣe láti pé kọ́lọ̀ rẹ̀ ní ìlọsíwájú a ò sí nínú àwọn tí ń wá burú fún Ògbómọ̀ṣọ́ wallahi ta'ala I will be the last man standing lónìí lọ́jọ́ nílẹ̀ tó ní tọ́mọ I will be the last man standing under duress ni màá fi sọ pé mi ò ṣe ti kábíyèsí mọ́ dìbì kí máa ìṣẹ̀lẹ̀ kò lè ever jáde láti ẹnu mi pé máa ń sọ ti kábíyèsí kò lè ever jáde lẹ́nu mi pé máa ń sọ ti kábíyèsí lórí kíni over what my friend insulted with all these beautiful jobs he has on ground ní gbogbo orú eré tí wọ́n sá lórí pé kí development kó wá sílùú Ògbómọ̀ṣọ́ bó ni development ṣe lè bá lù Ògbómọ̀ṣọ́ tí àwọn ọmọ mi ò ní jẹ ńbẹ̀ táwọn ọmọ mi náà ní jẹ níbẹ̀ ní nǹkan tá àti retí pé kó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó pé kò ṣẹlẹ̀ àwa ara ẹni tó fẹ́ ṣe so bí gbogbo rẹ̀ bó ti ṣe ń lọ agbọ́dọ̀ in one way or the other ká support ọba ní agbọ́dọ̀ in one way or the other ká support ọba ní agbọ́dọ̀ sùdúdú ìní kẹta mi sọ pé àwọn ọmọdé ọba ẹ gbìyànjú kẹjọ jókòó papọ̀ ẹjọ́ understand ara yín kámúwá ní nínú àpẹẹrẹ ní ìsìn àwọn tí wọ́n ṣe kọjá wọ́n ṣe láṣe yege ọgbọ́wò làwọn tí wọ́n ṣe kọjá ṣe tán fi rí ṣe yege
kò tí sí nǹkan tó ti burú jù tó pé àwọn tó ti ṣe kọjá yẹn kán wá bá wọn tó wà níbí ní ìsìn kan sọ pé bá ṣe tàbí ṣe yege nìyí. Àwọn tó sì tún wọ́n fẹ́ wá bá lórí ìtìsín náà láti pé náà ṣe láṣe yege náà, àwọn náà sì tún padà tó rí mọ́ bá wọn sọ wípé ẹ wá o, ẹ jẹ́ ká jọ sùn tó rọ̀ fúnra wa, ẹ jẹ́ ká kó àwọn lágbájá mọ́ra kó lè dáṣe. Àgbájọ wọ́n lè gbẹ́rù dórí náà, ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ibi tí a ń lọ nìyẹn, tábá láwọn kan ṣe àwọn kan ò ṣe, nígbàtá kí bí báwọn kan ṣe àwọn kan ò ṣe, nínú àwọn ta láwọn kan ò ṣe, ebi nínú wọn náà nílé láòyé wà, nínú àwọn ta ní wọn ò ṣe, bí nínú wọn náà nílé láòyé wà. I want them to come out and come and tell me I'm lying. Ma wá mọ́ gbé fídíò jáde, ma wá mọ́ gbé àwọn text messages tí wọ́n ń ṣe tó gbogbo àwọn tẹ́sí text messages àwọn ọmọ ilé láòyé ni. Ṣé lè láòyé ń ṣe ní Yunusa fi lọ sí ilé láòyé tó ń ṣòkú ní ilé láòyé tó ẹgbẹ́ ní ilé àwọn láòyé náà ló ti ń bú kábíyèsí, ló ti ń sọ́ọ̀tì kábíyèsí. So we must be realistic to ourselves. Àwọn olóṣèlú tún bẹ̀rù pé ẹ má jẹ́ ká bínú Yunusa, tàbá lọ lè ṣe, tàbá ní ọ̀la wọn dìbò, tàbá ní ó tètè lọ tí ọba tètè lọ, tọba bọ́ sásìkò òbò, àwọn tán tẹ̀lé tí wọ́n bá ṣe tẹ́tàn ọba dìbò fún wọn kọ́. That is the truth of the matter. Wọ́n ṣe kí òṣèlú bọ̀, tí wọ́n bá kí òṣèlú bọ̀, Yunusa sọmọ ìlú dèpòdépò ọmọ nulé, kí ní ìṣe wá sùúrù láti fẹ́ mọ òwò tó wá di tàwa wádìí tí wọ́n bá kí òṣèlú bọ̀, agbára discover pé ọmọ yìí sọmọ ìlú yìí pàápàá pẹ̀lẹ́rìí tó fẹ̀ lójú, a ò rí kankan sọ. Yunusa sọmọ Ògbómọ̀ṣọ́, agbára discover pé kìí jẹ́ sọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá látàrí bí ṣe ń ṣe pẹ̀lú àwọn èèyàn tí fi ń gbé èbú kálẹ̀ káàkiri ṣe gbogbo nǹkan tí ń ṣe, a ò wá rí kankan wí. Ẹ dákun torí Ọlọ́run tí ẹ bá yẹ pé ká máa darí, tí ẹ bá sì pa bòsí kọ́nà ọba kó ṣàánú wa kọ́mọ́ kà wá máa wọn alábòsí, tí ẹ bá ṣàbòsí, kí ló ṣòro nínú pé ọmọ yìí ọmọ ilé ni ọmọ ilé kọ́ lélẹ́yìn? Kí ni nǹkan tó ṣòro nínú rẹ̀? Ọmọ yìí ọmọ ìlúwa ni, ọmọ yìí ọmọ, kí ni nǹkan tó ṣòro mẹ́ka tó pé ní ọjọ́ ọmọ nulé kò jọ ọmọ nulé, ọwọ́ ajẹ́ pé àwa wádìí rẹ̀ tì, àwa ṣe àbòsí burúkú. Kò sí nǹkan tó wà ń bẹ ni pé bí kò ṣe pé àwọn tí wọ́n tó wà ní abẹ́ Yunusa kó fi mọ̀ ṣe nǹkan tí ń ṣe yìí, wọ́n ti fún ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú yìí, wọ́n ti fún wọn ní oúnjẹ tí wọn ò lè jẹ lọ dìgbẹ̀yìn ìgbésí ayé wọn, wọ́n ti fún wọn nírú àwọn oúnjẹ yìí, oúnjẹ peanuts in tí ó tó nǹkankan wọ́n ti fi lé wọn lọ́wọ́, wọ́n ti fi tọ́ wọn lẹ́nu wò. Nígbà wọ́n ti fi tọ́ wọn lẹ́nu wò, gbogbo wọn wá dẹni tó ẹgbẹ́ nígbà tó wá délẹ̀ tán, wọ́n wá máa ronú nǹkan táwọn jẹ sẹ́yìn, kò wá jẹ́ kán lè sọ tí ń jòdòdó. Wọ́n bẹ́ nìkan pàdé tí ó sọ pé mọ́ ń jẹ mú sí mú nínú tí ó ń kọ́ nínú lé yìí, ṣùgbọ́n tó ẹgbọ́rọ̀ Ọlọ́run la fẹ́ sọ àfi kí n ká ẹsẹ̀ kúrò ń bẹ́ kí n gbẹ́sẹ̀ mi síbi iṣẹ́ tìtọ́ lọ́wọ́ ọba. Ṣé wọn eléyìí kìí ṣe tẹ́ ẹ̀ lẹ́yìn abẹ́rù Ọlọ́run ọba kò ní dunú sí irú ẹni bẹ́ẹ̀? Ọlọ́run dunú sí irú ẹni bẹ́ẹ̀ náà, torí pé ó jókòó títọ́ Ọlọ́run bá ní tẹ́bà fẹ́ tẹ́bà ṣe nǹkan torí òun ẹ ṣe torí òun Ọlọ́run, tẹ́bà fẹ́ kọ̀ǹkan ẹ kọ̀ǹkan torí òun Ọlọ́run, eléyìí kọkíní torí títọ́ Ọlọ́run bá ní, ó sì fẹ́ràn nítorí Ọlọ́run bá. Kí nìkan tó ti burú jù pẹ̀lú rẹ̀ láti ká jókòó tọ́ Ọlọ́run bá? Sáfẹ́ jagun ni ọmọ yìí ń sọ̀rọ̀ ogun lógun ló mú ọ̀rọ̀ wa. Ẹ̀yin ẹ wá lọ rí gbéra yín, ẹ̀yin tí Ọlọ́run gbé kí ọba kó fi sọ́dọ̀ yín nínú ilé yín, ẹ wá gbógun ti ọba. Nínú gbígbógun ti, ẹ wá lọ rí lùdí àpòpọ̀, ẹ tún wá lọ rí jókòó ti Yunusa láti gbógun ti kábíyèsí. Wọ́n tún wá lọ rí gbógun, ẹ tún wá lè gbàgbé pé ogun tẹ́ ń gbé ti kábíyèsí yìí nìsín, gbogbo ìdàgbàsókè tó yẹ kó wá sí ìjọ ọmọ jẹ́ rẹ́kọ́ọ̀dù fún ìdílé yín, ẹ tún sáré pé kí ni rẹ́kọ́ọ̀dù yẹ kó mọ̀ yọ. Ẹ wá ní wọ́n sọ̀rọ̀ kó wọ́n sọ̀rọ̀ àwọn ọmọlé ọba. Ìyóò sí ní sọ̀rọ̀ àwọn ọmọlé ọba, ìyóò sí ní sọ̀rọ̀ àwọn ọmọlé ọba. Ẹ̀yin lẹ́ padà wá bẹ́ẹ̀ ṣe jó. I am not regretting what I'm saying, torí mo mọ báwo lẹ ṣe strong tó tẹ bá ṣe tán láti pẹ̀fẹ́ ṣe. Kí é ṣe pé tíyẹn kan ní oṣù sọ̀wọ̀ tẹ bá sùn lódìdí kò sí nǹkan tẹ́ ò lè ṣe. Kábíyèsí ọmọ gbogbo kí ní ẹ ta lọ́fẹ́ lọ́mọ kanlẹ̀kún lè rẹ̀ pé lágbájá ta lọ́sùn ta ní tèmi ta ní èsì ti tèmi. On a free will everybody náà ni ó pè ní tiẹ̀, gbogbo ẹni tó pè ní títí wọn tó ẹgbẹ́ kan tiẹ̀ wọ́n rí pé action ló kàn wọ́n ṣe lè ká ìran iníṣẹ́ níbi ni mo bá ran yín dé. Àwọn ọ̀rọ̀ míì tí kábíyèsí bá fẹ́ sọ jáde wọ́n mọ límítì sọ̀rọ̀ pé ibo ni mo fẹ́ sọ̀rọ̀ yìí dé tí òfin rí pé ọ̀rọ̀ rí fẹ́ lójú. Wọ́n sọ pé mo dá wàhálà lẹ̀, bọ́ tó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ títí wà láìtàlá kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Ṣé kábíyèsí náà ṣẹ̀ṣẹ̀ sọ fún pé kí lọ rí gba mọ́sálásí kalẹ̀ ni, ebi mọ́sálásí bàbá yín ni. Ó tọ̀rọ̀ ni, òtítọ́ ọ̀rọ̀ ni, ẹnu láfi sọ ìdí láì jókòó, ẹnu láfi sọ ìdí láì jókòó. Àjọ padà pariwo mọ́ra wá ní àpàdà jọ sọ́ndá sọ ibi tí ó padà yanjú sí nìyẹn. Tí ok ní ìsìn ẹlẹ́n pariwẹ́ ẹmọ́jẹ́ kan ti mọ́sálásí, wọ́n ti mọ́sálásí kò tí mọ́sálásí, ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ́ ọba wọn ní sówúlò fún yín. Sẹ́yìn tẹ́ ẹjọ́ mọ́ ọba ní ìsìn sówúlò fún yín, kí lẹ́ fi lè sọ̀yà ní ìsìn pẹ̀yìn lẹ́yìn tán bá bí omi ìdánilú yín, ẹ sọ pé fẹ́ wọnú mọ́sálásí yẹn ní ọlọ́sàn kẹkẹ rí nǹkan tó ń ṣe fún yín. Wọ́n sọ pé fẹ́ wá gba mọ́sálásí mọ́ àlọ́ kẹ wọ́n nǹkan tó fojú yín rí. Ní àdá lọ,
àmọ́ tó wáyé pé àjọṣepọ̀ ní pé adé o sàlámù àlékún ibo ní kọ́kọ́rọ́ bí ìwà fẹ́ lò ibo ní kọ́kọ́rọ́ bí ìwà fẹ́ lò tẹ́ bá sì lẹ́yìn mùsùlùmí lẹ́ bá ní mọ́sálásí àwọn bàbá wa ló ní ilẹ̀ ẹgbẹ́ kó lórí rẹ̀ kẹ́ fi lélẹ̀ fún akáríkárí lẹ́sẹ̀kẹsẹ̀ ní kẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ sọ ta ló fẹ́ bá yanjú gbogbo nǹkan tó wà ń bẹ̀ so wọ́n fẹ́ dàbẹ́ ni pé kíní yóò fẹ́ gba sùúrù mọ́ láàrin ara wa àfi kájọ kóra wa pọ̀ kájọ mọ̀ pé ibo la kù sí tàbá wá kù síbi tàbá fẹ́ kù sí nísìn àwa ẹsẹ̀ wá jáde kí ló bí gbogbo nọ́sẹ̀nsì tó fi ṣẹlẹ̀ nígbà tó pé àwọn tó jẹ́ pé lé tí wọ́n ti ń jẹ ìmáàmù gan fúnra ara wọn àti àgbàgbé nìyẹn wọ́n kọ̀ wọn unite bàbá wa barrister Abdulsalam ààrẹ Abdulsalam ọlọ́ọ̀bá yóò bá wa fẹ́ràn yín ọlọ́ọ̀bá yóò bá wa fẹ́ràn yín ọlọ́ọ̀ yóò bá lọ́rẹ̀ ní ẹ ṣeun nǹkan tí bàbá Abdulsalam ṣe bí eré bí àwàdà báyìí tó bá bàbá ò value rẹ̀ tó ẹgbẹ́ rú kéèsì bàbá Abdulsalam yẹn bá wà lẹ́ni Ògbómọ̀ṣọ́ bá mọ̀ pa fèsì nǹkan kan l'Ógbómọ̀ṣọ́ yìí Ògbómọ̀ṣọ́ bá kún ò value rẹ̀ we did not value it ọlọ́ọ̀bá mi ṣe dáadáa fún bàbá Abdulsalam náà lè sọ́rọ̀ effort tí èmi yìí tí mo ṣe pẹ̀lú Tajudeen ayélédù kọ́lọ̀ọ̀bá kọ́ bá fọ̀núkẹ́ pẹ̀lú lọ́yà mi àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ lábẹ́nú ta ṣiṣẹ́ tó padà wá yí àwọn gánà tó pé ẹjọ́ táwọn ṣe lórí pé kí wọ́n mọ̀ fi àwọn ìdílé jẹ ìmáàmù àwọn gbẹ́jọ́ yẹn kò ní court tó bá jẹ́ pé léyìn náà bá tún wà mẹ́ta tó ń fàkún á padà win kìí bá ní win bó tí ó mọ lẹ́ntẹ̀mí ara wa ẹyọ kan sótá ń ṣe ní ìsìn pẹ̀lú tọba ní ìsìn kí ni ìsìnkẹ́lá ṣe ní ìsìn ó di wípé wọ́n postpone ẹjọ́ yẹn léni lọ́la àwa wá ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ bá ní kéèsì yìí bẹ̀rẹ̀ látòrí bàbá wa kábíyèsí bàbá wa ọba Gandhi Afọlábí Ọlọ́yè Olúmọgẹ́gẹ́ kẹta kábíyèsí mo fún yín the highest respect I can give the being mo fún yín bàbá wa and I will never go against your rules and nǹkan tẹ́ máa ń fẹ́ lópin ìgbà tó bá jẹ́ pé tí ọba ti lòdì sọ́nà títọ́ lọ́wọ́ ọba fún ìdàgbàsókè tìlú I will never go against it for you mo ń fún yín l'assurance kìíní yẹn a ń bẹ̀ yín kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀rọ̀ tí yín tó rẹ̀yìn gangan fúnra ara yín ń bẹ nínú àwọn tẹ́ kọ́kọ́ pè lẹ́jọ́ ẹ sọ fáwọn lọ́ọ̀yà yín pé ẹ ò fẹ́ kí wọ́n mọ́ extend the kéèsì yìí nídìí ìwé tàn fi ń ṣe mọ́ in tí wọ́n ọdún méjì lọ ní ìsẹ̀tàn ìpẹjọ́ yìí ta sì wá wà bí bàtà wà lójú kan náà bẹ́ẹ̀ náà sì ni pé wọ́n fọwọ́ sọ̀yà pé a ó mọ̀ ṣẹjọ́ ìdójọ́ táwọn kan fi kú ni àwọn kan ti sọ pé àwọn jàjà wọnú sàárè àwọn nítorí 20 ọdún ni wọ́n bù bàtà fi 20 ọdún ní ìsìn ọdún méjì wọ́n ti lò ní ibi ní ìsìn wàláhì tán bá ilé fọdún mẹ́jọ kọ́rọ̀ wọn nílé jáde mọ́ kìí ṣe ti ebú kìí ṣe ti kí nítorí pé ọjọ́ orí wọn nílé jẹ́ kán lè jáde bẹ́ẹ̀ mọ́ ọdún mẹ́wàá tó kúkú tó dùn mọ́ ṣe wọ́n mọ́ ṣe nínú ìnira ni so wọ́n ní nínú ìnira náà ti fẹ́ mọ́ rí gbogbo mọ́ ti mọ̀ wà nínú ìnira pé in the next 20 years àwọn fẹ́ ká mọ́ ṣẹjọ́ pẹ̀lú wọn àwọn bí mẹ́ta bẹ́ẹ̀ ní evidence wà tán ṣò wípé táwọn fẹ́ kọ́ mọ́ ṣẹlẹ̀ nìyẹn so wọn wá máìn bí gbogbo àwọn ọmọ tán bá bí ní ìsìn kí wọ́n bí wọn sínú wàhálà lóògùn mọ̀sán káwọn dàgbà sí so tán bá máa dàgbà wọ́n bá 10 years 15 years wọ́n bá lórí 20 years láwọn ọmọ sọ pé lọ́dún tán fi ń fa wàhálà ẹ̀ ni wọ́n bí wa wọ́n yìí ṣe tí pé ta fi jáde secondary school ṣe history tó dáa nìyẹn it's not saying something good about us ẹ̀yin tẹ́ bá wà lọ́nà jíjìn àbí tẹ́ bá ṣe kíní tẹ́ bá rí nǹkan tẹ́ bá lè bá ṣe lórí kíní we just have to come together we just have to come together gbogbo nǹkan tó bá yẹ kẹrí ká tẹ́ bá fẹ́ béèrè lórí ara àbí ta la fẹ́ unite àbẹ̀rẹ̀ you have my phone number there lórí page mi lórí channel mi at the beginning ẹ wò ẹ pè mí 24/7 anytime any day I'm ready to lórí WhatsApp chat with me the problem is that please if you want to chat with me in such a way that ẹ fi bú mi ni I will use it against you if you call me for the development of ìlú Ògbómọ̀ṣọ́ land ẹ̀dẹ̀ wọ́n àgàgà tẹ́ fẹ́ fi support in time back lórí ọ̀rọ̀ kéèsì yìí ni kódà àti ṣèwádìí dé pé tó ti show wípé tẹ́lómi bá ṣe láti fẹ́ join case you can join this case in order to fast track this case tíru àwà yìí bá lọ ní àbá ti join the case yes I say it openly Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum tó bá lọ́wọ́ ni àbá ti gbé lọ́yà dìde àbá ti file case wàláì kí case yìí kó wà ńlẹ̀ if we only have what it takes mo ń sọ fún yín tẹ́ bá dẹ̀ bú pé irọ́ ni ẹ pè mí lápè sẹ́yìn kẹ́ sọ fún wa pé ọ̀nà wo la fẹ́ gbígbà wàláì tàlà á pè Yunusa lẹ́jọ́ wàláì tàlà á pè àwọn tán sponsor rẹ̀ lẹ́jọ́ a ní nǹkan tá a fi lè pè wọ́n lẹ́jọ́ individually
tó ẹgbẹ́ bá à ń bá wá peace a ó kọ́ńtà fẹ́ kọ lórí wọn a ó dé attach tó ẹgbẹ́ a ó dé attach tó ẹgbẹ́ civil defence níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ kéèsì wọn tí wọ́n ti mọ ọmọ mi tó ti ń bọ̀ tí ó fi wá mọ́ lọ sọ́dọ̀ àwọn ss tó ti máa tó lọ DSS tẹ́ẹ̀tì mọ̀ wípé nationally désàlẹ̀ báyìí ẹ fi lè mọ̀ rí pé wọ́n cheat Ògbómọ̀ṣọ́. So what we just want from us completely including myself is to come and work together láti pé ká sùdùdù gẹ́gẹ́ bí bàbá mi ti ṣe mọ̀ wí kéèsì ní sí wọ́n gbé sí on the 30th of a March. Are we really going to continue by then? So sure wípé tó bá tún dìgbà náà wọ́n tún ní sọ pé nìkan kú wọ́n tún ní sọ pé wọ́n tún ní criminal case kan níbì kan so àwọn ìtàn bá lọ síbi tán bá lọ àlọ́rí mọ́ gba date tí wọ́n ṣe déédé pẹ̀lú ìtàn ṣe níbí yìí irú mọ́ ṣe pẹ̀lú àwọn ilé ayélujára tán kó lọ sí kóòtù nígbà tí wọ́n rí bí abẹ́ wọ́n dẹ̀ withdraw case anyhow. This case cannot be like that and we don't even want it to be like that. A justice delay is justice denied. Case yìí ti ń pẹ́ nílẹ̀ púpọ̀ jù ẹ jẹ́ kán bá wa accelerate case yìí kan ṣe in tó wà glaring ni kábíyèsí kó fi mí jẹ kábíyèsí ló fi ọjẹ ẹ̀rí nìyí tẹ́bá ti rí ẹ̀rí ẹ take decision yín lórí rẹ̀ ìlú ló ní mọ́sálásí ìlú kọ́ ní mọ́sálásí ọ̀nà tó fi jẹ́ pẹ̀lú ló ní mọ́sálásí nìyí tó bá jẹ́ pẹ̀lú ló ní mọ́sálásí ìlú ló ti ní mọ́sálásí onílù ó sì mọ́ bó ṣe fẹ́ lò nǹkan rẹ̀ tó mọ́ lò lọ kí ni nǹkan tó pẹ́ níbi ọ̀rọ̀ tó wà lẹ́yìn ní ìsìn tí ó fi wá di wípé ẹlòmí ọmọ sọ nǹkan míì tẹ́wàá fi ọ̀rọ̀ ẹ tẹ́gbẹ́ wà fi lọ̀rí mú lẹ́nu ẹ fi lọ̀rí mú lóhùn ó ń bú judiciary ó ń bú wa ó ń bú judiciary ó ń bú wa ó ń ṣe kìíní kan in tó ẹgẹ́ ẹṣẹ́ ẹwà máa ṣe nítorí pé ẹ fẹ́ shut everybody off. So gbogbo àwọn tán lè fún ní peanut tán lè fún lówó owó rẹ́ǹtì mi ti díù gbà owó kìíní kan ti díù gbà owó ọmọ mi fẹ́ lọ school gbà gbogbo orú àwọn tán lè ṣe léyìn ní ìsìn wọ́n shut anyone down láti pé kí wọ́n sọ̀rọ̀ mọ̀ bọ̀ tí wọ́n ti wá gbàgbé wípé victory is along the pipe and after the tunnel that's seriously going to be light ojú ọlá fi padà fi wo ara wa àwọn tàbí sọ pé kí ní yọ̀dá kí ní yọ̀dá káàmọ̀ ṣe dámọ̀ lágùn dámọ̀ ṣe kí ní dámọ̀ lágùn lọ pé kí ní ìkálágbájá lára ibo ló já sí ní ìsìn àṣekálukú ń ṣe torí nǹkan tó fẹ́ pin sápò ara rẹ̀ ni ẹ dákun ẹ bá wa love ẹ bá wa like ẹ bá wa share àwọn videos wa this time around we want it to go more viral than only alhamdulillah níwọ̀n bá bọ́lọ̀ ṣe ní kò ṣe mọ́ rìn but we want more people to come in láti mọ gbọ́ gbogbo ẹni tẹ́ wà ní north gbogbo ẹni tẹ́ wà nílùú òyìnbó yẹn please we want you to share it to groups àwọn videos wa ẹ share rẹ̀ sí àwọn groups kan mọ̀ rí torí kan lè bá ẹ mọ́ fẹ́ kẹ́ ẹ mọ́ mú àṣejù lọ́ba níkà yẹn ẹ mọ́ mú jáde wá ta ló bú ta ló yẹ̀yẹ̀ sọ̀rọ̀ tó sọ yìí so right okay so bá wrong ẹ pè mí kẹ́gbẹ́ ọ̀rọ̀ tó sọ yìí wrong withdraw that your statement I will withdraw it lókùn àtọ́ jẹ́ pé ìdàgbàsókè ìlú làwọn wá fúnra wa but nígbà tá a bá sọ̀rọ̀ tó jẹ́ pé lè fa ìfàsẹ́yìn fún ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé àwọn àgbéga fún ìlú Ògbómọ̀ṣọ́ I don't think you people need to run away from us ẹ jáde ẹ bá wa share video wa yìí kórin jìnnà and we still need your support torí we really want to take care and we really want to get involved more nínú ọ̀rọ̀ kíní kéèsì ẹ̀ka lè bá àwọn mítà ń lọ pẹ̀lú ọ̀rọ̀ kéèsì we really want to get involved more lórí àwọn cases ta ní tọ́jọ́ mọ́ tìlú tó yẹ pé kò fi fún alálàáfíà sometimes ago mo gbọ́ mo lè rí online gẹ́gẹ́ bí ẹni pé ọ̀rọ̀ tí mo sọ lórí my last video wípé mo gbọ́ wípé wọ́n ní ẹnìkan Ògúndèjì àbí kìníkan pẹ̀lú orúkọ rẹ̀ ó pè mí lẹ́jọ́ mo kàn orúkọ mi ní inú rí letter court up till now I'm still hesitating wípé very letter court tó bá jẹ́ pé Kábísàrá ni I celebrate it but that's not the name tó bá jẹ́ pé òun ni o I celebrate it but that's not the name so nínú àwọn reels tí mò ń ṣe ẹ ó rí fọ́tò ibi tó ti ní mò ń ti sọkún ti ẹran lọ́rùn ẹ sì rí ibi tó gbé ti gbé bàbá mi jáde so ẹni tó lè ṣerú eléyìn tó lè ṣe nǹkan nípa family mi my daddy tọrọ ìlú yọ ọkàn pàápàá lórí tàǹfà tán fi ń gbé sórí social media èmi gan fún ara mi tọ́lọ̀ rí ṣe AI lé mi lórí tán sọ pé mò ń sun ẹkún deeply wọ́n tún wá ṣe fídíò mi tán gbé ẹnìkan sáde tí yẹn bẹ̀rẹ̀ sí mọ́ sọ pé lọ́ba níkà olóhun fẹ́ pa Kábísàrá wọ́n ti kó bọn wọ̀lú wọ́n ti ṣe kíní kan wọ̀lú wọ́n ti gbàgbé wípé àwọn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn which I can easily use against them
òun gan fúnra ara rẹ̀ pé lọ́ba níkà pẹ̀ láwọn nǹkan headline rẹ̀ nìyẹn ṣùgbẹ́rù lọ́ba níkà pẹ̀ láwọn nǹkan wọ́n ti pawọ́pọ̀ wọ́n fẹ́ pa Ìmáàmù Ògbómọ̀ṣọ́. They never know that it is very dangerous words. Wọ́n á sọ pé wọ́n pẹjọ́ wọ́n fi tèmi sí tí mi ò gbé ẹlẹ́jọ́ tí mo ṣe kan. I will really appreciate to see a letter lọ́dọ̀ yín láti pé wọ́n pè mí lọ sí court. Mo fi Ọlọ́run ọba torí fídíò ti tàná tẹ̀rí ó likely pé kẹmọ́ rí tó pé visual yẹn kò wà very sharp ló jẹ́ kí n sọ di audio video mo fi ṣe bẹ́ẹ̀ but you can see me now pé mo ń sọ fún yín pé I will never go to any court tí mi ò bá rí ìwé kí sí pé mi ò respect mi ò honor law. I will never ever go to any court tí mi ò bá rí ìwé pending the time tó wà fi lọ sí court gbogbo àwọn evidence ẹ̀rù pé mo lè lò ní court yẹn wọn ò lè yá wọn ò lè yọkúrò máa mọ̀ post ẹ̀ tẹ́ mọ̀ rí kẹfí mọ̀ mọ̀ ẹgbẹ́ sẹ́ẹ̀rù kí wọ́n tẹ̀ ní ground láti ṣe yẹn. They are just doing it láti mọ̀ fi fighting wa àtúntí ní kéèsì mí o àtúntí ní kéèsì mí o so ká wọ́n mọ̀ distract Ògbómọ̀ṣọ́ lórí pé ìjọ òní kéèsì ìjọ òní kéèsì ìjọ òní kéèsì ìjọ òní kéèsì wọ́n fẹ́ fi wá sórí tètè wá sẹ́lómì àwọn ẹlòmí láti ìta iná ṣe gbogbo ẹ̀. So gẹ́gẹ́ bẹ̀rọ̀ tí mo ń sọ gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ́lẹ̀ ọba let's come together. When I say let's come I mean gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ́ ọba come together. Any advices you want from people tẹ́ bá fẹ́ ṣe ní open tẹ́ bá fẹ́ ní open wà ẹ̀yẹ́ kọ́mọ ṣe ní open wà kọ́mọ gbọ́ ìmọ̀ràn tán fún yín ìmọ̀ràn kọ́mọ rò pé wọ́n ní ọ̀fẹ́ mọ́ plan against ìlú no ìmọ̀ràn tán fún yín ní irú ìrìn àjò tẹ̀lé ìrìn ẹ̀yin gan fúnra ara yín ẹ ti tó láti pẹjọ́ náà ẹ̀yin gan fúnra ara yín ẹ ti tó láti pẹjọ́ pé ilé yìí ń bú bàbá wa ọ̀nà yín ní kankan ọ̀nà yín lóògùn pẹ́ sáré kálẹ̀ káàkiri bring them ẹ̀kan assign lawyer kan ni wọ́n sì pè lẹ́jọ́ ọ̀rọ̀ báyìí tó sọ bàbá wa lógún ọ̀rọ̀ báyìí tó sọ bàbá òde báyìí tó lọ gbogbo òde yẹn àwọn fídíò yẹn wà àwọn ẹlẹ́ pool jáde ó sì tún sọ pé òun fẹ́ kógun wọ̀lú pé Ògbómọ̀ṣọ́ sit on the time on the gunpowder ẹ̀ tún fi yín sọ̀rọ̀ pé wọ́n lóun fẹ́ bọ́ǹbù lu bàbá yín wọ́n ti sí nǹkan tó di burú jù náà you take him to court ẹ unite kẹ wà lódìdí kẹ gbé lọ sí court nígbà tẹ bá wà lódìdí tẹ bá gbé lọ sí court àwọn àwọn bí ó ṣe tó fi bọ́ ọ̀nà tí ó fi lè bọ́ pọ̀ so ẹ wá jẹ́ pé gbogbo bàtà fi ń bá bọ̀ tó fi di sí Yunusa tó jẹ́ pé òun gangan fún ara rẹ̀ ló jẹ́ pé imposter ni tí kìí ṣẹni tí kìí ṣẹni tó yẹ kó tẹ̀lé kan tẹ̀lé sípẹ́ rẹ̀ ó wá jẹ́ pé òun ní àwọn èèyàn lọ́wọ́ àwọn dúkòkò mọ́yàn òní kóòtù ọ̀la kóòtù òní kóòtù èmi ọ̀bẹ̀bẹ̀ kan gbé kéèsì mi kankan kó ń kóòtù torí pé gbogbo àwọn tẹ́ rí pé wọ́n ń lò wọ́n yùn gbogbo wọn pátápátá lè ní ti ní àkọọ́lẹ̀ ni mo sì ti ní evidence tí ń fi gbé wọn wọlé sínú kóòtù mo fi Ọlọ́run ọba tí mo sì mo fi búra fún wà láì kò sí kéèsì ẹyọ kan anyhow mi ò ní búyàn o torí bí ebúlé tí mo jókòó déyàn mi ò ní búyín ní ó sì ní sọ nǹkan tójú mi ò rí tí wọ́n bá sọ tójú mi rí tẹ́ bá ní kò tẹ́yìn lọ́rùn mo fi Ọlọ́run ọba tí mo sì mo fi búra fún yín mo fi jọ́ tó ń wà gba ẹ̀mí mi mo fi jọ́ tó ń pò mí mọ́lẹ̀ tó pò mí nìkan nínú sáré mo fi búra fún yín tí n bá kó gbogbo yín wọnú kọ́ọ̀tù kọ́nà ọba kọ́kọ́ mi kọ́ọ̀tù tẹ́lẹ̀ sá fún yẹn wà láì láti inú kọ́ọ̀tù yẹn tó yín tẹ́ bá lọ ẹ̀wọ̀n kọ́nà ọkọ̀ mi torí mo ní evidences tẹ́ mẹ́yìn tí kábíyèsí náà sọ pé tẹ́ bá sọ pé kọ́ ọmọ sọ̀rọ̀ àwọn alágbára tán láwọn oníṣẹ́ ń kọ́ you know what that gbogbo ẹ̀mọ̀ pé implications ni lórí rí ẹ̀rí máa post ẹ̀ máa kàn post screenshot rẹ ní kìí ṣe voice rẹ máa post ẹ̀ tí gbogbo yín tẹ́ fi rí nǹkan tí mo ń sọ ẹ̀mọ̀ threatening life wa l'Ógbómọ̀ṣọ́ lórí pé ká mọ̀ ọ̀rọ̀ náà lọ ẹ̀tù wọn mọ̀ gbé wa lọ sí court àtúnwá ní kéèsì pẹ̀lú yẹn náà lẹ́tún wá gbẹjọ́ ẹmọ̀ shifted adájọ́ lọ́yà wá ní kéèsì l'Àbújá lọ́yà if he's a senior advocate congratulations if he's not senior advocate ṣé kò láwọn ẹlòmíì tán kódà tó bá jẹ́ pé ẹ jẹ́ ká sọ pé even if he's not a senior advocate ṣé kò láwọn ẹlòmíì tán jọ iṣẹ́ lọ́fíìsì ni go and handle this case for me ṣé kò ní ebi cross examinations na fẹ́ mọ́ ṣe what is so new about it who are you ọmọ ta ni ẹ ṣé tòótọ́ ni ẹ lọ́yà tí wọ́n béèrè kí ni kan tó jẹ́ tuntun tẹ̀ta tó tẹ́ wọ́n extend it ìgbé torí pé kan lè bá wọn fún yín láwọn allowances kalẹ̀ káàkiri we will not take that from you àwa náà ti ń wá ọgbọ́n rẹ̀ lábẹ́nu ẹ mọ́jọ kóyà yín lẹ́nu nígbà tẹ́ bá rí pé wà nínú ilé yín tán bá gbé ìwé court ní bọ́lọ́pàá wá gbé yín because we know the law there is no criminal case before us now ọ̀dọ̀ ẹ̀yin lẹ́lẹ́ padà níbi ẹjọ́ tẹ̀ ń bá rò ní wọ́n ti padà mọ̀ pé criminals ní ẹni tó bá rojọ́ criminality mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ pé ọ̀rọ̀ tó sọ yìí o in law it is criminal ló tó lè di criminal case ẹ̀ lórí ló tó di àárín pẹ̀lú ọmọ ọlọ́pàá àwọn òní kéèsì pẹ̀lú yín pẹ̀lú ọlọ́pàá paper by paper law by law a jókòó pẹ̀lú àwọn ọmọ nílé ọba a ó padà jókòó pẹ̀lú ọmọ nílé ọba a ó padà jókòó
I must be honest to you wípé ẹ fẹ́ o ẹ kọ́ o wọ́n gbé Yunusa lọ sí court kódà wọ́n parí ilé tó wà nílẹ̀ yìí àwọn ọmọ ilé ọbọ̀ padà gbé Yunusa lọ sí court nígbà tán bá wá gbé Yunusa lọ sí court tán a ó wà á wo bó ló ṣe wọ ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ ń fi ń kọ́ adúrú nǹkan tán kọ́ fún yẹn ẹ wà padà wá make statement yìí ta ló dá tọrọ ta ló dá sísì ìbò ló ti wá tó bá pọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ ní ẹjẹ́ kan mọ́ lọ recharge wọn tó bá pẹ́ni tó wá láti ibòmíì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú wọn fún trespasses wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú wọn fún terrorizing wọn ní òbúwa láti mọ̀ dá wàhálà please èyí tẹ́ wà lóde à ń bẹ̀ yín this time around I'm talking from the other people that we have been discussing openly ni kìí ṣe pé bóyá hidden one ẹ̀nà ìwọ̀nù platform wa if you join us you get it there go on Facebook we are there Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum you can see how we are debating lórí ọ̀rọ̀ Olúwa kìí ṣe pé bọ́n ṣe wá ní secret court kan tá à ń ṣe mo fi mọ́ sọ wípé mi ò ní secret kankan níbi kankan ní gan personally fúnra mi kò sí nǹkan ara mi kankan mo fi pamọ́ fún anybody in my own life wọ́n bẹ́ẹ̀ ń jọba ti láṣìírí kọ̀ ráyé wá ó dára rẹ̀ láàmú Ọlọ́run lọ́ba tó ní àṣírí lọ́dọ̀ so what I'm saying is that please we want you to come and join us because we really want to start our own cases now torí àti gbọ́n wọ́n ti pẹ́ púpọ̀ jù lórí nǹkan tán ṣe wọ́n ti jẹ́ ká gbọ́n torí pé tí wọ́n bá wà lórí òdodo ni mo ní mọ wọnú ilé àwọn èèyàn kálẹ̀ káàkiri mo ní mọ àwọn bloggers ẹ̀ kan mọ stop wọn mo ní mọ àwọn bloggers ẹ̀ pé kan mọ bú wa mo ní mọ àwọn ọmọ inú ilé ara wa síra wa ọ̀rọ̀ ara wa yéra wa ọmọ bàbá kan náà ní gbogbo wa ọmọ agboolé kan náà ni wa we sit down we discuss it and we understand ourselves àṣepọ̀rọ̀ ti ṣe rí ní àṣepọ̀rọ̀ ti ṣe rí gbogbo bí a ṣe lọ rí gé fídíò mi tẹ́ ṣe kẹ́níkà kẹ́tẹ́ mi ọmọ gangan I don't place people's on my video wọ́n lọ rí gbé yẹn ó gbé fọ́tò lágbájá sínú ẹgbẹ́ rí gbé jáde wá kẹrì ó bú lágbájá ní ẹmẹ́ni tí mo bú wá tí mo ló sórí báyìí tí mo ló ṣe kí ní báyìí I said my own generally completely láti fi kájọ ṣe nǹkan tá a fẹ́ ṣe mo dẹ̀ sọ fún yín pé even tí máa wọn ọmọ ọba tí wọ́n jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní evidence ẹ̀ mo tẹ́ bá fẹ́ kí n máa screenshot ẹ̀ lórí Facebook máa screenshot ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí mo ti rí bí tán pé ti sọ̀rọ̀ oríṣiríṣi nípa kábíyèsí tí wọ́n fi ń support Yunusa for how long are we going to continue this àwọn kan jájà dílé wọn torí pé ó jẹ́ tọlọ́bà ẹ kì bọnú wọn àwọn olóṣèlú náà tó sáré tí wọ́n pé àti fẹ́ dìbò ní ìsìn kọ́mọ̀dé bá lọ rí ṣe nǹkan tá fi lè torí pé àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ó sọ pé òun ṣe títí wa àwọn kan náà sí tún wà tó ń jọjú pé ọ̀nà ẹgbẹ́ kan náà ni wọ́n àwọn wà níbi kí Ògbómọ̀ṣọ́ kọ́dá wọ́n wà àlàáfíà fún wa nínú ẹgbẹ́ náà láti ráwọn tẹ́tí ná owó lérú Yunusa pé a ò ní gbà ò àwọn ẹgbẹ́ ní ìsinmi olè ìjókòó láti pera wọn láti lè bára wọn sọ̀rọ̀ láti sọ pé lágbájá ibi tó gbẹ́sẹ̀ sí yìí kò dáa n tó bá fi mú ọtọ́ bá fi ní kúrò mẹ́ a ó yọ ẹ́ kó ìlẹ́gbẹ́ tàbí ká kó ìlẹ́gbẹ́ fún ọ wọn orí ṣe how are we going to win the match how are we going to win but we going to win torí ẹ̀ ń kọ́ wa lọ́gbọ́n ni we said it àṣàsí mọ́rí jẹ mọ́rí ná ọlọ́ọ̀bá ní ń bọ́ ni àṣàsí kíṣẹ́ rẹ̀ ọmọ lọ ọlọ́ọ̀bá lọ́gbẹ̀ ẹni tó ṣe mo jókòó nígbàtà àjọ sọ̀rọ̀ kò rí pé mo kírun mo sọ pé láwọn tó wọn kò síṣẹ́ kan tẹ́ rí láyé tí wọ́n ní lágbádá ṣe tó yẹ pé kò jẹ́ àdẹ́wò kò síṣẹ́ kan láyé tí ọjọ́ padà jẹ́ sí àdẹ́wò ẹ lọ́rí èwò lágbádá real estate ní ó kọ́ kíní nígbà tó parí rẹ̀ tán ìbò ló ẹ̀ndà yẹ́ẹ̀sì ilé ìbàbá alájọ ni ó gbàjọ kò lè ṣe ń jọ́ kó wọ́n mọ́ bá lọ́wọ́ níbo lọ́pọ̀lọpọ̀ wọn padà parí rẹ̀ sí ẹ lọ rí béèrè wò náà ẹ lágbájá driver ni láti bí láti kùtọ̀gbọ́ra ṣe kíníkan ọlọ́run lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ ó paralyze kalẹ̀ jíjẹ múmu náà tún di problem kò sí nǹkan tẹ́ tó wà nínú ayé yìí tí ó yẹ pé kò jẹ́ àdánwò fẹ́dà téèyàn bá ṣe títọ́ lọ́ọ̀ ní ọmọ bá àmì wo pàdé àmì wo ní àṣetánì náà sì ti béèrè lọ ọlọ́run tó mọ́ mi ẹ̀wò ọlọ́run ó sì mọ́ sọ pé competition lọ wáyé láàrin mi pẹ̀lú rẹ̀ mo ti mọ̀ pé ẹ ò lè rí lágbájá gbé ṣubú lọ́rẹ̀ dánwò bó ṣe fẹ́ dánwò yẹn ìwọ náà rí pé ò ní padà rí gbé ṣubú ni bọ́rọ̀ ilé ayé ti ṣe rí ni ẹ̀ mo wá ń bẹ̀ wá mò ń rọ̀ wá ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ kẹ́ ẹ jẹ́ ká make sure wípé nǹkan tó wọ́ Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ òfin nísìnyí ẹ rẹ̀ kẹ́ lè fura náà láti ìgbà tí kábíyèsí yìí ti dé tí wọ́n ti dé kán tó bẹ̀rẹ̀ iṣẹ́ fúlì Yunusa ti ní problem pẹ̀lú kábíyèsí ló ti ní problem pẹ̀lú ìlú toríjọ́ tí àwọn mùsùlùmí fẹ́ ṣe àdúrà pé kábíyèsí káàbọ̀ kọjọ́ bẹ́ni pé wọ́n fọ́ọ̀sì ara wọn kọjọ́ kan ní wọ́n fi fọ́ọ̀sì ara wọn wá síbi kìíní jọ́nà tí àwọn nǹkan tí wọ́n tó ń deceive Ògbómọ̀ṣọ́ wọ́n láwọn ti ṣe program kò sókọ Yunusa níbẹ̀ wọ́n láwọn ti ṣe 2000 kìíní kan program làwọn ṣe àwọn òpùrọ́ wọ́n nígbà tó yá wọ́n ní káwọn lọ yí àwọn lọ sílẹ̀ èdè wọ́n náà lọ rí yí wọ́n ní káwọn lọ rí fi Yunusa sí program tí ò sí Yunusa ń bẹ wọ́n ní kò gbọdọ̀ sí Yunusa ń bẹ wọ́n padà lọ rí squeeze Yunusa sínú program
àwọn the same people náà wọ́n sọ pé wọ́n tẹ̀lé wọn lọ court wọn lọ mọ́tọ́ lọ tán bọ̀tán lọ alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò dá o tẹ́ ń bá ń jẹ tẹ́ ń bá mu ẹ̀ ń bí ẹ̀yìn rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀tún ẹ̀sẹ̀ tí wọ́n ń wá aburú fún ìlú Ògbómọ̀ṣọ́ àwọn tó tún wá ń sọ dáadáa nípa ìlú Ògbómọ̀ṣọ́ wá jẹ́ pàwọn náà lẹ́yìn tó ẹ̀sẹ̀ ń wá aburú fún wọ́n ti lé lọ́ba ní kálá fún wọn ní kò gbọdọ̀ wá láì gbọba láì bujóyè láì jalè láì go against ìlú àwọn tó gbé Yunusa wò gan wọn ò lé wọn pé ká má wọ mọ́sálà ká má wọ ààfin mọ́ ẹ̀yin tẹ́ ń pláàni tẹ́ ìjókòó ti ìlú gan wọn sọ pé kẹ mọ́ wà ààfin mọ́ pé lọ́ba ní káwọn ti lẹ̀ alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò bí ilé rẹ̀ alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò bí ilé rẹ̀ orúkọ burúkú tẹ́ fẹ́ mọ́ sọ èmi tí kìí ṣe tèmi Ọlọ́run bá yọ́ bá mi sọ yín kò wá ní sọ yín nìkan àwọn àrọ́mọdọ́mọ yín mọ́ dé orúkọ burúkú yẹn tẹ́ gbé kalẹ̀ ẹ wò ní bọ́ níbẹ̀ wà láì tàlà mú fi Ọlọ́run bá pé ìwọ̀n bá ní mo fẹ́ mọ́ gbé ṣékè lórí skin bọ́tẹ̀ tó bá pè mí nìkan nínú ilé wà láì tàlà gbọ́n tọ́lọ́run bá fún mi lágbára láti mọ́ fi gbé yín ṣe èpè wà láì mọ́ gbé yín ṣe kọ́lọ́run wá wọlá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kó gbé wa jẹ́rí ọ̀wọ̀ àwọn ọ̀tá nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ bá wa like rẹ̀ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa make comment ẹ bá wa share rẹ̀ àṣẹfẹ́kẹ́ share rẹ̀ ní kó jáde gidi gan so that káwọn ọ̀pọ̀lọpọ̀ kan lè bá àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ because marathon la wà pẹ̀lú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ní sí we will never keep short until we get there a ò lè parí rẹ̀ pátápátá tí gbogbo àìnú fi fàyè rẹ̀ àmọ́ pẹ̀lú ọ̀nà a ó ní pátá náà fi ilẹ̀ fàyè sáwọn èèyàn tó mọ̀ ọ́n sọ lẹ́yìn wa wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh